Yes, gbogbo ẹ̀yin lólùfẹ́ mi, gbogbo ojú tó ń wò mí, mo kí yín lẹ́ẹ̀kan sí. Ṣàlàáfíà ni mo bá yín. Ó ti wá fẹ́ di wàhálà báyìí o. Kí ló wá fẹ́ ṣẹlẹ̀ lórí Justice Mohbad báyìí? Ǹjẹ́ ẹ gbọ́ nǹkan tí ó tún ṣẹlẹ̀ sí bàbá Mohbad báyìí? Ǹjẹ́ ẹ gbọ́ sùúrùtù tí bàbá Mohbad àti àwọn iléeṣẹ́ ìròyìn Punch tí wọ́n tún jọ ń drag báyìí? Ṣé o gbọ́ aláti gbọ́? Ọ̀rọ̀ yẹn ti ń fẹ́ gan lórí afẹ́fẹ́. Kí mo wí? Ọ̀rọ̀ yẹn ó ti ń fẹ́ lórí afẹ́fẹ́. Wọ́n ní àwọn iléeṣẹ́ ìròyìn Punch wọ́n gbé ìròyìn kan jáde. Wọ́n ní bàbá Mohbad ló ṣe interview pẹ̀lú wọn. Bàbá Mohbad ti jáde o. Bàbá Mohbad ti debunk ìròyìn yẹn pé kò sí nǹkan tó jọ. Wọ́n ní àwọn àti iléeṣẹ́ Punch àwọn ò jọ ní any interview. Kódà àwọn ò tiẹ̀ receive call from Punch débi pé àwọn máa ní interview pẹ̀lú wọn. Ẹ jọ̀ọ́, kí ló ń ṣẹlẹ̀ gangan lórí ọ̀rọ̀ Justice Mohbad? Kí ló ń ṣẹlẹ̀? Kí ló dé? Kí ló le tó yìí? Ẹ sáfẹ́ jẹ́ kán bring àwọn àṣebí, kán bring wọn to justice. Ó ṣe jẹ́ pé tá a bá ti ń rí ojú ọ̀nà báyìí, wọ́n á kàn tún gbé àwọn nǹkan kan dìde láti fi distract attention wa. Tá a bá ti ń já sójú ọ̀nà báyìí, wọ́n á kàn tún gbé àwọn nǹkan kan dìde láti fi call attention wa lọ síbòmíì. Ẹ jọ̀ọ́, kí ló tún ṣẹlẹ̀ tí iléeṣẹ́ Punch tún ní bàbá Mohbad ṣe interview pẹ̀lú àwọn? Bàbá Mohbad ti jáde sí wọn náà, wọn ò ṣe interview pẹ̀lú iléeṣẹ́ Punch lórí ọ̀rọ̀ Justice Mohbad náà ni. Ẹ jọ̀ọ́, kí ló dé? Kí ló le tó yìí lórí ọmọ kan ṣo? Ògo Mohbad máa pọ̀ o. Bóyá ògo tán rí náà nìyẹn tí wọ́n ṣe fẹ́ jẹ́ kó dúró lò. Bóyá ògo tán rí náà nìyẹn tí wọ́n fi gba ògo yẹn mọ́ títí wọn. Àwọn aṣíwájú ológorógo, gbogbo ojú tó ń wò mí, wọn ò ní gba ògo yín. Àwọn tó ń ṣíwájú ológorógo, wọn ò ní gba ògo yín lágbára Èdùmàrè. Èèyàn burú o, ayé níkà o. Lórí Justice Mohbad, lórí ikú ẹyọ kan láti bí ọdún méjì, wọn ò dẹ̀ fẹ́ ká rí justice lórí ẹ̀. Kí ló dé? Kí ló le tó yìí? Ṣé bẹ́ẹ̀ náà làṣírí ẹ wá bòtò ni? Ṣé bẹ́ẹ̀ náà ni secret yìí bòtò tí wọ́n ṣe fẹ́ jẹ́ kó leak síta? Wọn ò sáfẹ́ jẹ́ káwọn tó ṣiṣẹ́ yìí lọ sẹ́wọ̀n. Bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀, bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀, ọ̀sọ́kan òru kan làṣírí gbogbo yìí máa tú lágbára Èdùmàrè. Gbogbo ẹ̀yin tẹ́ wà nídìí ikú Justice Mohbad, gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ká rí justice for Mohbad, gbogbo ẹ̀yin tẹ́ dáwọ́ bò mọ́lẹ̀ tẹ́ fẹ́ jẹ́ kí wọ́n fojú àṣebí hàn lágbára Èdùmàrè, ọ̀sọ́kan òru kan làṣírí máa tú. Àṣírí yóò lè bò lágbára Èdùmàrè. Ẹlẹ́dàá Mohbad kò ní jẹ́ káṣírí yín bò lágbára Èdùmàrè. Bàbá Mohbad ti jáde o. Wọ́n láwọn ò bá iléeṣẹ́ Punch kankan ṣe interview. Ẹ jọ̀ọ́, gbogbo tó wò, ẹ bá mi share fídíò yìí. Ẹ bá mi share fídíò yìí fún ẹ̀yin tó yẹ pé ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́ ẹ come across sí page yìí. Ẹ subscribe sí Ẹlẹ́yẹlé Global TV. Lórí Facebook, ẹ follow, ẹ like, ẹ comment. Lórí TikTok, ẹ̀yin ti TikTok, mo gbóṣùbà fún yín. Ẹ̀yin ti YouTube, mo gbóṣùbà fún yín. Ẹ ṣé gan, gbogbo ọwọ́ tẹ́ ẹ fi ń tẹ subscribe, gbogbo ọwọ́ tẹ́ ẹ fi ń tẹ follow, gbogbo ọwọ́ tẹ́ ẹ fi ń tẹ like yẹn, mo gbà ládùúrà fún yín lágbára Èdùmàrè. Ẹ ò ní fi gbọ́mọ sí. Ẹni tó yọ ọmọ fún yín kò ní gbé yín lọ́mọ lọ. Wọn ò ní gba ògo yín o. Àwọn aṣíwájú ológo tó máa ń ṣíwájú ológo orí ògo, wọn ò ní gba ògo yín. Ẹ ò ní rìn síbi tí wọ́n ti máa gba ògo yín lágbára Èdùmàrè. Ẹ bá mi share fídíò yìí, kẹ́ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV. Ẹ jẹ́ ká wá gbọ́ nǹkan tí ọlọ́rọ̀ sọ. Bàbá Mohbad fún ara wọn, àwọn náà jáde tán, wọ́n ṣe live, wọ́n debunk interview tán ní Punch ṣe pẹ̀lú wọn. Bàbá Mohbad ti debunk ẹ̀, wọ́n ní kò sí nǹkan tó jọ. Ẹ jẹ́ ká wá gbogbo lẹ́nu wọn. Bàbá Mohbad tú pẹ́rẹ́pẹ́rẹ́ o, àti gbogbo àwọn ọ̀rọ̀ tá a rò pé a ti gbàgbé. Bàbá Mohbad tú gbogbo ẹ̀ síta. Ẹ má bá mi ká lọ. More than 500 people. Some gone.
bẹ́ẹ̀ ni. mo rọ̀ wá fún àwọn ohun tí mo rí ní àárọ̀ yìí. Mi ò bá ẹnikẹ́ni sọ̀rọ̀ láti iléeṣẹ́ Punch. Mi ò bá ẹnikẹ́ni sọ̀rọ̀. Tí bá fẹ́ ṣe interview, màá dúró. Pìrìsẹ́ńtà máa dúró. Mo ti ṣe ọ̀pọ̀lọpọ̀ interview. Mo fi àkókò ìsọfún wa pé èmi ò bá ẹnikẹ́ni sọ̀rọ̀ láti iléeṣẹ́ Punch newspaper. Wọ́n lọ gbé old picture mi, wọ́n dẹ̀ gbé sórí kíní. Maybe ẹlòmí lè pè mí lórí fóònù, ṣùgbọ́n that is not interview. Mi ò fún ẹnikẹ́ni láṣẹ láti gbé ọ̀rọ̀ mi jáde lórí Punch newspaper. Àtẹ̀bá watch mi dáadáa, this is my first time tí màá disclaimer lórí pé kò jọ mi ò bá ẹnikẹ́ni sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè ni mò ń gbọ́ láti àárọ̀ tí mo lè fẹ́ ìmọ́lẹ̀ díẹ̀ sọ́kọ́lì kọ́dà tí mo lè fẹ́ tẹ ìmọ́lẹ̀ díẹ̀. Tí mo fẹ́ tẹ ìmọ́lẹ̀ díẹ̀ sí àwọn ìbéèrè yẹn because mi ò plan láti wá sórí platform lẹ́yìn láti bá wọn sọ̀rọ̀. Ṣùgbọ́n sọ́dẹ̀lẹ̀ nígbà tí mo rí ohun tí wọ́n gbé jáde láti iléeṣẹ́ Punch, èmi kọ́. Mo dẹ̀ ń rọ̀ wọ́n àti wípé pẹ̀lú bí ọ̀rẹ́ ṣe fẹ́ pé ọdún méjì ṣó yẹ kán tún wá ṣẹ̀ wá lórí léyìí kẹ́yìn láti dá kéèsì irú. Ṣé kí àwọn akáni tí mo fi kọrin náà ni tó fẹ́ yọ Ísírẹ́lì lẹ́nu? Ó lè já wọn náà ni. Ó lè já wọn náà kúkú ni. Mo ròyìn bí mo ṣe débẹ̀. Ibi kò sọ tí mi ò kà tán. Mi ò kàwé ṣùgbọ́n mo ka ọpọlọ mi láti sọ irú àwọn èèyàn tí mo bá nínú ilé. Irú àwọn tí mo bá mẹ̀. Mi ì lẹ́bàá sọ pé mo bá Naira Marley nínú ilé ibi tí ọmọ mi kú sí. Tọ́lá ní mo sọ nípa Naira Marley. That was almost a year. Until the witness was October. Then, September lọ́mọ kú. According to Ogunde sọ, on the 12th. Torí nǹkan mi ò gbà on the 12th gbọ́. Torí driver sọ pé aago 9 àárọ̀ láti pè ó kó lọ rìpọ́tù ara wọn. Nọ́ọ̀sì dẹ̀ lóun dé ní aago 12 láti wá treat Mohbad. Ẹ̀gbọ́n ta ló wá treat? Ọlọ́pàá ìpínlẹ̀ Èkó. Ẹ nọ́ọ̀sì wá treat. Gbogbo àwọn ọmọ tó ṣẹlẹ̀ lórí ẹjọ́ rèé. Ṣùgbọ́n wọn ò rí nǹkan wà tó wà tangible láti sọ sí. Ta ni nọ́ọ̀sì wá treat ní aago 2? Ohun tí mo rí lèmi sọ. Kò dẹ̀ sí ọ̀rọ̀ tí n bá sọ. Bẹ́ẹ̀ ṣe máa bá nìyẹn. Mo wòye títí pé ní ìgbà tí ọ̀rọ̀ yìí fẹ́ lójútùú ni wọ́n tún ṣe wá ń gbéra wọn dìde. Bẹ́ẹ̀ ni. Láti fi divert attention. Iléeṣẹ́ Punch láti dojú ọ̀rọ̀. Tẹ́ bá kíyèsí mi dáadáa, mo ní jọ́ tí máa kọ́kọ́ fojú kan Naira Marley. Ó sọ fún mi pé dáàdì àkáǹtì méjì tí ọmọ ẹ̀ present tó fi ń gbowó lọ́wọ́ òun pé àkáǹtì obìnrin ni. Ó lóun láti fọ́ọ̀sì ẹ̀ pé ìkan gbọ́dọ̀ kárí orúkọ ẹ̀. Ẹ lọ wo interview mi dáadáa. Mi ò parọ́ mọ́ yàn tí yàn bá ṣe máa sọ pé nǹkan báyìí ló ṣe. Ó sọ̀rọ̀ yẹn, ó dẹ̀ bí ọmọ mi pé ń gbọ́
Wọ́n lè ní pé bọ́sọ̀ olúwa àti ìyá Túndé lórí ọ̀kadà wọn wá òkú tí mo wà mọ́. Ó lè bí mọ́tò wọn tẹ̀lé wọn kí tó dọ̀dọ̀ wọn wọ́n ti bọ́ sórí boat. Thank God ó kéèyàn kan ó lè bá wọn bẹ̀. Ibi tí wọ́n ti lọ wọ́n ti sọ̀rọ̀ lóríṣiríṣi Darusha ń pè wọ́n. Ó lè gba fóònù nígbà mo dé bus stop. Lọ́wọ́ ìyá wọn. Ilé ara wọn yẹn ti yá sí àwọn tí ń gba treatment lọ́wọ́ ẹ̀yìn padà sílé. Tí wọ́n rí. Ń pè látàárọ̀ wọ́n ti lé ní 100. Mo sọ nínú interview pé mo bá àfà mo bá lọ́yà mo bá yàwó mo bá àdúrà mo bá lifestyle mo lè bá wọn division tí wọ́n jọ ń ṣe eré káàkiri. Mo ní mo gba kitchen wọlé mo lọ sókè bí tí mo ti rí dúbè tó sókè fún ẹ̀jẹ̀ nìyẹn fọlọ́ṣà ẹni náà tó yẹ pé ìyá Mohbad ló wá fún ẹ̀yìn evidence dànù. Ìyá Mohbad ló wá fa aṣọ ẹ̀jẹ̀ evidence. Àwọn Davido tún jáde o. Pẹ̀lú ìwọ̀nba ibi tí ọgbọ́n mi mọ mo mọ̀ pé èèyàn lè máa gbé òkú lọ ọlọ́pàá béèrè police report ambulance ó pe ambulance tí ẹgbẹ́ wọn tó tẹ̀sẹ̀ pé kò sẹ́mi lẹ́nu tó pọ́n tiẹ̀ bá àwọn ẹ̀. Nínú Nàìjíríà náà ni mo tún gbé ọ̀gá ọlọ́pàá wọ́n yẹ̀ bá àwọn ọmọ yìí ṣé dókítà làwọn pípù yìí ni. Kò yá wa náà. Àwọn tí wọ́n yẹ̀ bá àwọn ọmọ mi kọ́ bí àná fi gbé wọn padà mọ́tò ọlọ́pàá láti gbé wọn pa. Nílùú Èkó yìí náà. Now, àwọn police station mo lò 3 hours wọ́n ti kọ police report. Wọ́n escort àwọn criminal. They should stop it. They should not give it to me. Kí ló dé ọ̀gá? Ó ní ìgbà tí kíní ìṣẹ̀lẹ̀ ó mo ní mo rìpọ́ọ̀tù sí. Èmi lè jẹ́ kó yé wọn pé àlejò ni mí o. Ibi tí mo mọ̀ náà ni mo wá sí o, mo ṣe dá ọkọ̀ ọmọlẹ̀ ó ní wọn lè fún mi. Pẹ̀lú ìgbàgbọ́ pé tí bá dé mọ́ṣúárì wọ́n gbà. Mo dé mọ́ṣúárì láì mọ̀ pé girlfriend olóògbé ó ní doctor report ó ní doctor statement dání. Can you imagine? Mo lọ́dọ̀ àwọn attendants tó máa gba wọn sí mọ́ṣúárì. Wọ́n ní where is my police report? Where is doctor report? Mi ò rí kankan múlẹ̀ láì mọ̀ pé girlfriend ń mú dání. Àjọ̀dé mọ́ṣúárì ni. Àyà àjọ̀dé mọ́ṣúárì ni. Àdúrà àjọ̀dé mọ́ṣúárì ni. Cynthia àjọ̀dé mọ́ṣúárì ni. Ìyá Túndé àjọ̀dé mọ́ṣúárì ni. Ẹ̀gbọ́n Wùmí ọkùnrin kan àjọ̀dé mọ́ṣúárì ni. Darusha àjọ wà bẹ́ẹ̀. Wọ́n lè fi wọ́n lẹ̀ lóru yẹn. Bí wọ́n ṣètò èmi lọlé. Nígbà tílẹ̀ mọ́, ojú mi ò tún bẹ́ẹ̀ mọ́. Ṣùgbọ́n àkọ́bí mi pè mí lọ bá wọn ní mọ́ṣúárì. Títí wọ́n fi gbókùdé kò ń ṣe ohun tí mo lè fojú rí mọ́. Ṣùgbọ́n àwọn tó manipulate ara wọn náà ló tún lọ lo pọ́ǹsì yìí o láti dájú ọ̀rọ̀ wo. Wọ́n ní ṣe ni bàbá ara kó sí lóru. Can you Wọ́n ṣe imagine? ni bàbá fẹ́ lọ sí ọmọ lóru. Oríṣiríṣi là ń gbọ́. Ṣé wọ́n ń takò sí lóru ni? Ó dẹ̀ beg him, I plead to him. He didn't listen to me. Nígbà tó yá ló ní bàbá, I'm sorry. Ẹ má bínú. Mo mọ̀ pé Àwọn èèyàn máa ń manipulate ṣá. oríṣiríṣi lọ. Náà ṣé ni pẹ́ẹ́lí tí ò bá gbélé inú ilé lọ́mọ ìkú sí? Èèyàn lọ sí ṣọ́ọ̀. Àbúrò ẹ̀gbọ́n tẹ́sí báyìí sí pé kò sí ẹni tó lè sọ pé òun rí ẹ̀gbọ́n mi jọ Monday. Can you imagine?
ọdẹ ní Tuesday ló kú. ó ní kò sí ẹni tó lè sọ pé òun rí ẹ̀gbọ́n òun níjọ́ Monday. ó ní sọ pé òun ní fóònù ẹ̀gbọ́n wa òun lọ kó fóònù fún ó ní kò sí ẹ̀dá láì sọ pé òun rí ní Monday. dírẹ́fà tó kúrò ń bẹ̀ Monday ó ní wọ́n pè òun láàárọ̀ kùtùkùtù aago 9 pé kò lọ rìpọ́tù ara ní police station lẹ́yìn tó ń gbé ó ti kú. àbí. nọ́ọ̀sì náà dé láago 2 ta ló nọ́ọ̀sì wá treat. ìyẹn wá treat òkú ni. ọlọ́pàá dẹ̀ kọ́ ògbélé àwọn ògbélé náà nílé ẹjọ́ pé aago 2 ló ń dé o wọ́n rí testimony ti dírẹ́fà wọn ò sọ anything sí pé ta ló kú ní aago 9 tán ti pe ìwọ dírẹ́fà tó sí bẹ̀. kò sọ̀rọ̀ lórí ẹ̀ ni wọn ò lọ́rọ̀ lórí ẹ̀. Monday mojú àti ṣẹlẹ̀ tó bá gbé èdè náà ẹ̀ bá wọn ló ti yún ṣẹlẹ̀ tó kú ní aago 2 sí aago 4 lọ́wọ́ sáré ẹ̀ bá. kò possible. Ọlọ́run wá tún àwọn àṣírí sí àwọn kan tó kóra wọn jọ láti lọ lórí iléeṣẹ́ Punch láti dojú ọ̀rọ̀ mi ò bẹ́ni kẹ́ni ṣe interview mi ò interview pẹ̀lú ẹnikẹ́ni. mi ò lọ́kọ̀ ẹni tí wọ́n kọ́ sáré pé èmi àtòun ọmọ náà dúró sí. ọmọ Nàìjíríà ti ń gbọ́. tí bá fẹ́ pe mídíà máa pè wọ́n àjọ sọ̀rọ̀ pé kò interview mi one on one wọ́n gbé old picture mi bàbá gbé sí wọ́n ní bàbá Mohbad ṣe so bí bàbá Mohbad report this it's capital no and it's a liar it's a fake news pé bàbá Mohbad ṣe interview pẹ̀lú iléeṣẹ́ Punch ní ìgbà wo ní àkókò wo. Níbi tí ọ̀rọ̀ dé yìí kẹ́nikẹ́ni má ṣe yọ mí lẹ́nu mọ́ ohun tí mi ò bá sọ kẹ́nikẹ́ni má ṣe sọ on my behalf mo ní orúkọ tèmi protect because ohun tí n bá sọ òun náà ni mo sọ ní àkókò yìí mi ò bẹ́ẹ̀ kíkẹ́ni sọ mò ń jẹ́ ojú ìwòye kíkẹ́ tó lè bọ́ anybody sọ̀rọ̀ bóyá ẹjọ́ tó mọ̀ ẹ̀ bá pé ọdún 2 ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n béèrè ìròyìn lọ́wọ́ mi ìjọ òun fẹ́ sí fine àti ìmọ̀ ikú tó pa Mohbad à ń béèrè ni ọmọ tó fi sílẹ̀ àti ìfi DNA ṣe tí mo lè sọ fún gbogbo àgbáyé pé on the 9 of September ló ní káwọn gba court order. mo ń sọ gbogbo àgbáyé gbọ́ báyìí kọ́lọ́ jẹ́ kọ́ yọ̀ọ̀dá ẹ̀ fún wa. àwọn tó manipulate láti bí ọdún 2 wá àwọn náà wọ́n tún bẹ̀rẹ̀ iṣẹ́ o. àwọn ló ṣiṣẹ́ ìbí yìí o mi ò bẹ́nikẹ́ni sọ̀rọ̀ mi ò ṣe interview pẹ̀lú ẹnikẹ́ni o. Bàbá yóò sí létí ọmọ mi ti kú. Ilé lọmọ mi kú sí o. Mo ń sọ o. Ọmọ ẹ̀ ti kú sílé o tó kú síta o. Inú ilé ló pa sí o. Inú ilé mo ti rẹ́jẹ o. inú ilé ló kú sí kó tó kú síta o. Ní àkókò yìí tí Ọlọ́run wá ń tan ìmọ́lẹ̀ sí àwọn tó yí dì kí ló lè mú kọ́ pọ̀ ọmọ yìí. Wọ́n lè rí owó ẹ̀gbà kan pa á náà ṣùgbọ́n àwọn ọmọ àkáǹtì láti máa gbowó ẹ̀ ṣé àwọn ló ṣiṣẹ́ ni. Àwọn ọmọ ìpínlẹ̀ sọ pé ìgbà tá a rí wọn àti bàbá ẹ̀ òkun ó lè lo anybody. Bí ẹni yẹn ṣe sọ̀rọ̀ yẹn ìrọ̀dí rẹ̀. Bí wọ́n ṣe ju ẹ̀mí lára Mohbad, wọ́n máa lè ju ẹ̀mí lára
gbòòtà. ẹni tó bá tún gbógun dìde pẹ̀lú bí ọ̀rọ̀ bí àṣírí ṣe tú yìí tó sọ pé òun fẹ́ dàrú ó dá fún láàárọ̀ ó fi irọ́ yẹn kojọ láàárọ̀ ó máa dànù tó bá dalẹ́ o. Okay now. mi ò lè sùn tí ẹ bá ti rántí ọmọ yìí torí mi mo tó lè dùn mí tó lè tú ọ̀rọ̀ Mohbad igi àkọ́ṣẹ́ mi. Real. sí náà irọ́ ni nígbà tó lọ́n tún wá gbé àwọn kan dìde láti ta ìmọ́lẹ̀ sóhun tó ń lọ yìí ẹ̀yin náà wò ó ẹbí ẹyin ibi èmi tí mo jẹ́ kápẹ́ńtà gan láì ṣe lọ́yà gan mo mọ̀ pé ta ni nọ́ọ̀sì wá treat ní aago méjì dírẹ́bà tó gbé Mohbad lọ wọ́n pè ní aago mẹ́sàn-án pé ó lọ rìpọ́tù rẹ̀ pé tó gbé lánàá ti kú ta ni nọ́ọ̀sì wá treat láago méjì. It's a question. Ó wá títí òkú yà ó. Ó treat dead body. àwọn tó yàn bá adájọ́ sọ ọkọ sí o mínítì òpin yẹn wọ́n yàn bá láì ṣe dọ́tọ̀ kí ló ń kọ́ wa wọ́n fún girlfriend yẹn ní doctor report gbé òkú yìí lọ sí mọ́ṣúárì wọ́n gbé padà wálé kí ni wọ́n kọ́ wa. inú CCC yìí kò reflect o. ó ga o ọ̀rọ̀ yìí gbẹnu tán o torí tí wọ́n fọ́ sínú ibi ìfọn jáde Bẹ́ẹ̀ni. kí ló dé lọ́mọ mi kú sí. everybody ló mọ̀ yẹn. wọ́n ti ẹ̀ lè ṣe ń jìyàn. tí àwọn tó ń lo àkáǹtì alákáǹtì láti gbowó ṣé wọ́n lè ṣekú pa? ìbéèrè mi ẹja bíra wa. mo kéde wọ Babode Shaw. Àbí o. ìyá girlfriend àkáǹtì ẹ̀ lọ́ fi ń gbowó iṣẹ́ tí ọmọ ṣe. Àwọn ọ̀ka èèyàn. kí ló lè yára pààyàn láyé ṣé kì í ṣọ̀rọ̀ owó ni. Òun ni o. Owó burú o. Àwọn ọ̀ka. àṣìṣe wa tún sí wà lórí iléeṣẹ́ Punch tó bàbá Mohbad grant interview ní ìgbà wo ní àkókò wo níbo la jókòó sí. ìyàlẹ́nu ló jẹ́ fún mi o pé a lè lo orí iléeṣẹ́ yẹn láti dá ohun tó ń lọ rú láì bá ẹnikẹ́ni. ó ga o. mo rò wá kẹ́nikẹ́ni kó lọ ṣọ́ra o. ẹ tó bá wọ ẹ̀bí tèpé máa mú o. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. tèpé máa mú o. Pèpè máa mú un. àṣírí tó tú yìí ọlọ́run ló mọ̀ ọ́n mọ̀ fẹ́ expose wọn. Ọlọ́run ló wà kí fún un. oníjọba ti ń ṣe tipẹ́. Òun lè máa fi ṣàṣìmọ̀. Bẹ́ẹ̀ni. oníjọba pa ọmọ ẹ̀ nípa gbogbo ẹbí òun. Bẹ́ẹ̀ni. àwọn ẹbí yẹn ló dìde sí mi. torí ìyàlẹ́nu ló jẹ́ fún mi. ṣùgbọ́n ẹlòmíì náà kò tí ì tọwọ́ ọmọ ẹ̀ fúnṣọ́. pẹ̀lú gbogbo àṣírí tó ń tú yìí. olórí kan ló kọrin kan. ó ní nínú ẹranko tó ń
ó ga Ewu ọ gbogbo ọ̀rẹ́ Mohbad. Ẹ̀wọ̀n táwọn àyàn sọ, wọ́n lè bọ́ta kó sọ̀rọ̀. ẹ̀rù ń bà wọ́n ni. àyà wọn ń já. Ó máa ṣe. ó ṣe ẹ wò ọ̀rọ̀ lẹ́gbọ́n lẹ́nu bàbá Mohbad yẹn. bàbá Mohbad ní àwọn ò bẹ anybody ṣe interview. wọ́n gẹ́gẹ́ tó ń wò mí ẹjọ́ ẹ bá mi share fídíò yìí. ẹ jẹ́ kó go viral káwọn èèyàn tún mọ ibi tí ọ̀rọ̀ justice tún fẹ́ gbà jáde. káwọn èèyàn tètè yá máa mọ̀ kọ́ tètè yá mọ̀ wípé wọ́n tún ti ń gbé ọ̀rọ̀ gba ibòmí o. ẹ bá mi share fídíò yìí. fún àǹfààní ẹ̀yìn tó yẹ pé ìgbà àkọ́kọ́ lélẹ́yìí ẹ subscribe sí Ọláyẹlé Global TV lórí Facebook ẹ follow ẹ̀yin ti TikTok mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ follow kẹ comment kẹ dẹ̀ like ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin ti YouTube àwọn kan mo ṣì ń tẹnu mọ́rọ̀ yẹn ó dàbẹ̀ nípa àwọn kan wọn ò tan notification bell wọn láti máa gbọ́ alert tí n bá ti upload so mo dẹ̀ tó ń rán yín létí ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti tan notification bell yín ẹ tàn sílẹ̀ so immediately tí n bá ti upload á lè alert yín pé message ti wọlé fún yín mo tún padà bọ̀ ire o.